dàbí ẹni tí ẹ wọlé ṣùgbọ́n sí. Kò sí wàhálà máa lọ síbi tó fẹ́ lọ mọ̀ fún nǹkan jù bọ́ máa pè ẹ́ padà later in the day. The time. Anything starting from 6. Bóyá kò pè mí náà tí n bá máa wà less busy máa jẹ́ kó. Ìwọ báwo. All right. Go ní nice day. Are you too? Bye bye. Be careful. Just go. Ṣadé, sálọ́mọkùnrin tó jẹ́lẹ̀ ni mo tọ́ ń sìn. Ṣé o mọ tántálá tó ń tata lórí ìtàwọn ló wá já mi lẹ̀ ọdẹ? Ṣadé mi ni tántálá. Ṣé nǹkan tó ń ṣe fún mi ìdá? Bọ̀ ṣó realize pọ́kà afẹ́sọ́nà ni mo jẹ́ ṣá. Ṣó mọ̀ o tún gbókùnrin wá sí ìgbà tó dẹ̀ mọ́ pé mo lè wá sí ìgbà yẹn talking time. Ṣó mọ̀ fún mi wà ní owó tàbí gbalẹ̀ ìṣá? Káàtì ẹ̀sọ́ pé mi kọ́ ni mo kúrò gbẹ́lẹ̀ ṣó mọ̀ pé mo ní owó ń bẹ̀ nǹkan tó ń ṣe yóò dà náà. Ó dẹ̀ mọ̀ fún wọn máa bà mí lọ́kàn jẹ́ ni. Ṣé yẹ kó máa ṣe nǹkan tí màá tún máa fojú rí? Ìyá owó ipá láì ní tìjú yẹn. Ṣé o mọ ìta gbalẹ̀ kó tó rí 5,000 kó lẹ́nu ẹ̀? Jọ kí ló ta ń lé yín? Kí ló ta ń bẹ́ẹ̀? Freezer yín tó ti bàjẹ́ òun ló lọ tà fún Málà ló fi 5,000 kó wá. Ní ayé ìdálé rẹ̀ ṣe kó dé ṣe fóònù náà yà sínú 1,000. Wọ́n ọ̀yà sínú 5 naira gan. 20 naira gan tí ò make sense gan fún ọ̀yà síbẹ̀. Surplus of 1,000. Jọ tó fi Ọlọ́run ìfẹ́ wà láàmì òkóṣì kúrò nínú. Bó Ṣadé. Kí ni? Owó lọ sí láti báàgì rẹ̀ jàre. Jọ tí mo bẹ̀ ń ṣẹ́ ni. Bó Ṣadé. Ó dà bó ti ya wèrè. Tó bá ní ìdí iṣẹ́ tó fẹ́ ṣiṣẹ́ lọ sí dọ́kítọ̀ yẹn wàá rí àwọn tó wọ́n ẹ̀ tó máa bá wọn gbálẹ̀. Ó ní ìyá máa bóyá ń sọ̀rọ̀ tó ń kọ wèrè lẹ́nu. Kò náà irú mọ́tò tí yẹn ní ẹ fi gbé mi lẹ̀. Orí mọ́tò yẹn nínú ẹ̀ tó ń rárú ẹ̀. Ṣadé. Mo gbé ṣé máa ṣoògùn mọ́tò orí obìnrin ní báyìí. Ayé mi ṣe wá rí báyọ̀ lọ. Ṣé ẹni tó bá ti wá ní Olosho ṣayé wa ni? Arúgbó ṣògèrí o. Arúgbó ṣògèrí. Arúgbó ṣògèrí o. Àkísà ló gbàrí o. Àkísà ló gbàrí o. Àkísà ló gbàrí o. Arúgbó ṣògèrí. Ìgbà tá ń bẹ lọ́dọ̀ọ́dún ìgbà tá ń bẹ léwéléwé níyì o. Ṣé tó ṣe lásìkò kọ̀ lọ́jọ́ tó lọ o. Má fowórọ̀ rẹ̀ tà fàlà o. Àkókò ń lọ aago ń yí, àsìkò ń lọ ọjọ́ ń sáré. Ṣé tó ṣe lásìkò kọ̀ lọ́jọ́ tó lọ o. Ọlọ́run Ismail kódà Ismail ká nígbà tí mo mọ yára ṣépè ni màá ti bu èpè jólẹ̀ pé ta ló ń fi èéfín orí burúkú da ọgbà àdúgbò láàmú kódà dùn mí nínú Ismail lọ́jọ́ tí mo bí ẹ mò ń jó mò ń yọ̀ pé mo bí iye mi ò ayé ọjọ́ yẹn náà béèrè pé mo ò jẹun mo ò wá pì mo wà pa ìdó tí mo dì pa ni ni mo tẹ̀sán lọ tó bí orí 15 náírà jọ́ọ̀sì ẹ wo ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan fún mi lẹ́nu. Ismail igbó tó ti fà ní kíni ọ̀ ń sọ fún mi sí pé bí wo bá ti fa gbò ò ní lè jẹun. mo lè jẹun tàbí nípa. ó ní kí n yà sí. mọ́mọ́ fọmọ ìpa mi lẹ́kùn. ẹ ta gbọ́ mi nù. bí mo bá tún rí mi màá tún jù nù. ẹ ta gbọ́ mi nù. ok. sèrè tó fẹ́ jẹ lára bàbá rẹ̀. iye ọmọdé a bá bí ẹ̀yà ni ìjọba bàbá rẹ̀ jù. ọmọdé a bá bí ẹ̀yà ni ìjọ. ọlọ́run ò mọ́mọ́ lójú àdúrà tì mí Ismail. Ṣé mo rí àánú gbà? Mo dúpẹ́ mo rí àánú gbà o, torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà. Ẹ ṣé
mo rí àánú gbà. Mo dúpẹ́ mo rí àánú gbà. Torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà o. Mo tún débì ṣe èmi láàárọ̀ yìí o. Ẹ̀yin bàbá mi ládùúgbò, ẹ̀yin ìyá mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin mo bá lọ́rọ̀ o. Mo mú ìyìn rere tí yín Jésù Kristi ni mo mú tọ̀ yín wá. Ẹni jẹ́ ká yí ìwà padà. Ìwọ tó ń rí ọmọ làkejì ẹ tó ń ṣe oore tí inú ń bí ẹ. Ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ìwọ ògbé náà kùkù sáfà sí ìmọ́lẹ̀ bọ́ba yóò rí ẹ tọ̀hún máa ń wò ẹ. Hello Ṣadé. Mo ti ń pè ẹ́ látàárọ̀ orí miss calls lórí fóònù. Ó lójú fóònù sí. Okay. Kò sí problem. Mo ti wà lọ́nà mo ti fẹ́ dé àmọ́lé. Kò ti múra lẹ̀ ọ́. Mi ò ní time láti dúró pẹ́. Okay, alright. In the next 2-3 minutes, ṣá máa dé lẹ́yìn. Okay, alright. No, kò ní ìmáṣe oúnjẹ kankan mọ́. Ó ti lé time ti lọ. Okay. Alright. That's good. Ibo lẹ tí ń bọ̀ tẹ múra báyìí jáde. Ẹ ń bọ̀ láti ibì kan, ẹ wá ń lọlé pẹ̀lú gbogbo ìhòòhò yìí, Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀. Nígbà tí wọ́n múra gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí gbogbo ohun tó yẹ kó jẹ́ àlùbáríkà tó ti tà á dànù lọ́fẹ̀ẹ́, Ọlọ́run ò fẹ́. Ìwọ náà wo ẹ̀wọ́ ká tẹ̀sán pé wọ́n tún wọṣọ ẹ̀wọ́ tó ní kókó lẹ́gbẹ̀ẹ́ kan láì ṣàmúrè. Kódà ẹ bẹ̀rù Ọlọ́run. Màmá ẹ jọ̀ọ́ ẹ dákẹ́ ìyàwó orí tàbí whatever. Ẹ wá ọ̀rọ̀ ẹ̀ṣọ́ tí nǹkan tí mo sọ. Tó mo ṣe ní ká má gbà bíbá tó mo mọ̀ pé ìyàwó orí tàbí whatever yìí tó máa wà bíbá wọn máa sọ̀rọ̀ sí yàn. Please just try to calm down. Ìsọ̀kọ́ tó máa sọ nìyẹn. Baby, calming down. Wo máa bá ń bá a sọ̀rọ̀. Máa bá a sọ̀rọ̀ o. Ọlọ́run á wọnú ayé yín o. Ọlọ́run á wọnú ayé ẹ̀. Ẹ múra o. Jésù fẹ́ẹ̀ dé o. Ìjọba ọ̀run ti kù sí dẹ̀dẹ̀ Ọlọ́run á wọnú ayé yín o. Fẹ́ jáde. Mi jáde. Mi tẹ̀ mọ́ kó fẹ́ jáde, mo ní kí n yọ ọ̀sán yìí wá fún mi. Oh wow. Ó fàyè ó dùn gan, ọ̀sán ọmọ là yẹn. Ẹgbọ́n tóbi. Ó máa lómi inú gan-an. Orí ẹ̀ pàṣẹ olóṣì. Owó ìsọ, mo fẹ́ rọ sọ. Ó lómi, olórí burúkú, ìyá ti bá a múlẹ̀ bí ẹ̀gbẹ̀ṣù. Ọ̀sán yìí ó dùn gan, mo kọ́ ní kí n ra fún ẹyin. Olórí burúkú oníṣẹ́, kò ṣe ní má dùn lẹ́nu ẹ̀. Ṣé bó ṣe níyà? Ó dẹ gbé padà lọ. Wọ́n fún mọ́mí ẹ̀ kọ́ mú nà. Ṣé mo sọ pé mo nídìí ọ̀sán? Àwọn ẹgbẹ́ gidi ọkùnrin bíi ti ọkùnrin gidi tó ń sán ogun. Wọ́n máa rí aṣọ tó fáìn, wọ́n rí mọ́tò, òye wọ́n rí fóònù gidi fóònù gbàlódé wọ́n máa fún ìyàwó wọn olórí burúkú ààrẹ 200 naira àmọ́ bí yóò jáde àwọn olókùn lọ́sọ̀rọ̀ ṣé mo já láàárẹ̀ àbúkọ ẹgbẹ́ mo fi aláìní lónìí gbogbo tó wo nǹkan tó ń wọ̀ fún láti ṣọ̀tẹ̀ ó máa tó gbó owó tó bá nínú ọ̀pọ̀ àṣẹ bí ìdí ọ̀fẹ́ ìsìn. No, not at all. Just if I wanted to know too. Torí àwọn mọ́lá tí wọ́n máa ń kó irun yẹn kí wọ́n kàn dẹ̀ lè jí ládùúgbò nígbà yẹn. Arúgbó ṣògèrì o
arúgbó ṣògèrì arúgbó ṣògèrì yóò. ikú tó ń fún ọmọ ẹ mu ó ti jọjọ orí ẹ lọ tó ṣe ìka tiẹ̀ tó lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀. tó ń ṣe bí ṣe kó tó lè ń parí ó ń sọ̀rọ̀ mi tẹ́ lóhùn látàrí rẹ̀ tó ń tẹ́ lóhùn nínú láàrin mi àti ẹ̀ ó kè station ló ń wò àbí station ló ń wò ó mọ nǹkan tó ń ṣe ẹ ṣé ọmọlé yóò mọ nǹkan tó tọ́ àti nǹkan tí yóò tọ́ láti ṣe ni. ọmọlé mọ nǹkan tó tọ́ ọmọlé mọ nǹkan tí yóò tọ́ tó yẹ pé òkè wọ́n náà wọ́n ṣe ikú tó ń fún ẹ ti jọjọ orí ẹ lọ. ó mọ̀ ọ́ náà. alaye ó dàgbà ti gbà nǹkan ọmọ ẹ lórí ṣá ẹlẹ́gò ó dàgbà ti ṣèkà fún yín yáàbí tóbi lélẹ̀ ní ẹni náà wà ẹwà. no èmi ni mo fà má bínú small. ẹ̀yin ni o ẹ̀yin ni o. ṣẹjọ ẹ èmi small ay sọ nǹkan tí mo sọ fẹ́ nìyẹn nǹkan tó ń fọ́ mi mú jọjọ orí ẹ lọ. màá bí wàá onígbó ìṣó àpẹtí mọ. ẹlẹgbọn ń bọ̀ ó dàgbẹ́ tí ń máa ó dàgbẹ́ tí ń máa kọ́ lórí. nǹkan tó fẹ́ gbọ́ ni ó yẹ kó gbà ẹ̀ gan ni. alaye afa ṣé ẹ fẹ́ fà tí ẹ lè fi rà. jẹ́ ká tiẹ̀ fi yẹn sílẹ̀. sórí tí òun tọ ìtumọ̀ ẹni pé òun bẹ wo sọmọ yẹn bẹ sọ̀rọ̀ báyìí tẹ́lẹ̀ ewu ẹ̀mí ń tọ. ẹ mọ̀ kọ́ ní pé ọmọ ẹ̀ gangan ọjọ́ tí bẹ́ẹ̀ ṣe lórí ẹ̀ bẹ́ẹ̀ lù gbọ́ngbọ́n pé kí n kọ́ sẹ́mi gbé kí n sẹ́mi. wait o fẹ́ lù ṣé gẹ́fẹ̀ mi ló fẹ́ lù ní àbílẹ̀ tó ń tẹ̀lé kiri yẹn. gẹ́fẹ̀ ní kankan fẹ́ lù bọ̀ ẹ máa gbọ́ aláì ẹ dúró báyìí ẹ máa gbọ́ ní ọjọ́ bá ti rí bọ̀bọ̀ yẹn tó bá ti kọjá níwájú yín báyìí ẹ kọ́ pé ẹ lò aláàlá ó wà ń bí o máa bọ́ bẹ́ẹ̀ straight. ó ti pẹ́ kò gbọ́n sí ó ti pẹ́ ilẹ̀ fún gan ó ti pẹ́ tó bá ti rí kẹ́ pé ṣé ẹ máa tọ́jú ẹ̀ ni ó yẹ kí ẹ máa pa kan yín. ṣé tó bá jẹ́ pé ọmọ tiẹ̀ ní sọ lè ṣe bẹ́ẹ̀. ẹ ṣe bó nífa. àkísà ló ò gbárí o àkísà ló ò gbárí o àrùkò ṣògèrì ìgbà tá ń bẹ lọ́dún mọ́ ìgbà tá ń bẹ léwe níyì o ṣé tó ṣe lásìkò ọlọ́jọ́ tó lọ o. ó mọ̀ pé wọ́n ṣe ń ṣe nìyẹn tí n bá dẹ̀ rí máa yàn òun gangan ló lè mú mi lọ síwájú rẹ́tọ̀ ó mọ̀ pé ó ti pẹ́. gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe ń sìn àní lè ṣe akàn àjókòó dànù sí ìlú. èmi ní choice kan ṣe ni mo ní ìdí help ẹ̀ àti kí n rí Kóyè. Alpha. Kóyè. Ṣadé. Kóyè ma ti change gan. Turn around, let me see. You're ti o ti jọ bẹ gan. Really? Alpha. It is nice to see you. You're welcome. Kóyè, ó ti di big boy gan. Wo ẹ kò sí wàhálà fún mi ní nọ́mbà ẹ̀ kọ́sẹ̀ mi náà fẹ́ rí rẹ́tọ̀ ni so bóyá a lè máa sọ̀rọ̀ lítà. Wow. Go take care. Let me come on. Bye bye. Okay. All right. Uncle. Take care. Bọ̀bọ̀ yẹn. Sori bọ̀bọ̀ Kóyè yẹn lára àwọn ẹ̀fí ìwé tá a ní dìpátímẹ́ǹtì wa ń gbà yẹn. Kò sí nǹkan tí lẹ́kítọ́rà kan fẹ́ kọ́ wa báyìí tí ò ní táàkù ẹ̀ pé báwo ló ṣe jẹ́. Bọ̀bọ̀ yẹn máa mọ ìwé o. Tí lẹ́kítọ́rà gan. Would you keep short? Kí ló máa ń ṣe é gan-an? Ẹ̀yin obìnrin yẹn ṣe máa ń ṣe bí ajá bí idiot báyìí. Ó wà níwájú mi orí mi báyìí níjókòó. Ó wá lọ ń bá idiot kan lọ ń lọ́mọ òun pè ní brilliant student. Kí ló dààmú ẹ gan? Má bínú kò rí bẹ́ẹ̀ mo kó tó pé mo ti rí tipẹ́ náà. Mo ti rí tipẹ́ ló wà lọ ń lọ́mọ bẹ́ẹ̀ yẹn. Ṣé wọ́n lè gbárù ẹ̀? Wọ́n lè gbárù ẹ̀ tó ń sọ fún mi kó o ti rí tipẹ́. O tún bá mi sọ̀rọ̀ tó yẹ kó gbẹ́nu ẹ̀ sọ̀n kò jẹ́ kí n sọ̀rọ̀. O tún sọ̀rọ̀ o tún tẹnubọ̀rọ̀ tí mò ń sọ. Idiot. Wọ́n tó bá tún bá mi dọ́rọ̀ ẹ̀wọ̀n tí màá ṣe fún ẹ. New sound burúkú yìí ó dá mi jókòó síbi ó lọ ń lọ́mọ lórí burúkú kan. Bọ̀dúrò DJ. òwúrọ̀ rẹ̀ kà fàlà o àkókò ń lọ àgọ́ yín àsìkò ń lọ ọjọ́ ń sáré ṣe tó ṣe lásìkò kọ̀ lọ́jọ́ tó lọ o. Sórí mo ti máa ń sọ fún tí n bá ń bínú má máa bẹ̀ mí mọ́. Òótọ́ nítorí mi ò kọ́kọ́ get ara mi rárá. Tí n bá ń bínú má máa bẹ̀ mí mo just excuse me kàn fi mí lẹ̀ jẹ́ kí n dá wà. Tí n bá ń bínú mi ìfẹ́ kí wọ́n máa bẹ̀ mí rárá. Mo ti sọ fún ẹ má máa bẹ̀ mí mọ́ mo lè ṣe nǹkan tí ò dáa o. Bínú ṣe ń bí mo lè ṣe nǹkan tí ò dáa mo lè ṣe kà fún ẹ
All right. All right. Màá ṣèkà fún ẹ. All right. Mo sọ fún ẹ just go. ṣe tó ṣe lásìkò kọ lọ́jọ́ tó lọ o ọlọ́mọge tójú ẹ ó gbójú kan tẹ́tí máa gbọ́ ṣọ́ra kó o má lọ fọkọ ṣàlè kó o má lọ fàlè ṣọ́kọ o lájà láfíríkà kọ́nọ́bà ni mo wí dé èmi tó o má lọ fàlè ṣọ́kọ. mo ti pàgọ́ ìkọ̀wé so ó dẹ̀ ní ṣe sí ilé níjọ́ náà tẹ̀lé owó ìdí mi tí bá wà lọ sílé màmí ilé náà tí bá lè bá so ó kàn máa wò ó kàn máa wọ́n ní ọjọ́ ó dẹ̀ máa ti mi òkè nígbà tí màá rí ìlú ọmọ máa lọ so ọ̀rọ̀ òye mi mọ́ nítorí tọ́jú sábà mi bá sọ̀rọ̀ mo mọ̀ pé wọn náà ló lè fi ìgbà sọ̀rọ̀ dáadáa kan ṣe wá sọ̀rọ̀ mo má burú bá gbogbo wa bá mi bẹ̀ sọ̀rọ̀ jọ̀rọ̀. ẹ̀sùn ṣe ti rí o ti àwọn náà fẹ́ẹ́ sọ̀rọ̀ ti pẹ́ àti bá sọ̀rọ̀ ó ti yé wa kọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ìwé náà gbogbo ẹgbẹ́ tó sọ ìmọ̀ tó pè hello àǹtí ṣé ẹ̀wọ̀n àníbà. ọ̀pá làwọn àbúrò mi ni mo máa ń gbọ́ bá mi. ẹ̀ńdẹ́ ti pè tẹ́lẹ̀ tí kò gbọ́ ìwúlẹ̀ tó wá pè pẹ́ẹ́fẹ́ bá sọ ṣé ẹ̀wọ̀n àní. ó ní tó ìwọ̀n bẹ́ẹ̀ ni náà bá mi bẹ́ẹ̀ ni wọ́n rà. àǹtí no eré ìṣèwèrè ni bàbá wọ́n òkú ọ̀rẹ́ sàárà àkàrà ẹ̀jọ́ náà ọba pàjáàdà. ṣé ìyàwó mi. It's okay. Jalo má pariwo jàre. Ẹ wo àǹtí ẹ má bínú pé bọ̀dá yìí jà lóun sápò. Bẹ́ẹ̀ni èmi já wọlé kan ìdó lèmi gbé. Ẹ wo ẹnu mọ́mì ọ̀rẹ́ yìí máa rí tó máa gbọ́ ní fẹ́mi pé máa rò. Ẹ wo kọ́lẹ́ páàsì ó máa kú. Ẹ̀wẹ̀ má bínú mọ́mì báwo já lọ. Bá ti já lọ. Mọ́mì máa tọ́ ọba yẹn sunkún sí. Tí bá bẹ̀rẹ̀. Mọ́mì! Àlọ́ yẹn fèmí ẹ̀jà rẹ̀ ṣe ẹ sọ fún ẹ̀yin last one délé. Tí bá mú ìyá rẹ̀ ó dà máa pa. Mọ́mì! Ẹ fèmí ẹ̀jà rẹ̀. Mọ́mì! Ọ̀rọ̀ ta ni pé kí wọ́n máa bọ̀ mọ́tò náà wá dá. Mr. Leo on the beat. ládùúrú wàhálà tá a sì jọ fà ó sì ń hug káàkiri. wo bí gbogbo owó tí mo ti ná lórí ẹ is 1.1 million. mo dẹ̀ máa gba 1.1 million ẹ láàrin 24 hours. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn mo rò pé a ti settle ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ náà kò rí bẹ́ẹ̀ it's not what you think ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi. a settle kí lèmi àti ẹjọ́ settle. wo irú àwọn ọkùnrin tó ń gbé love sórí yẹn ló pè mí. èmi ò rán yàrá ya love ń ṣe ta ni love wèrè. gbogbo owó tí mò ń fún ẹ torí ohun tó jọ wà láàrin wa ni tí n bá ti ń ṣe fún ẹ kí wọn náà máa ṣe fún mi padà tó o bá ti lè meet up wá dá gbogbo nǹkan tí mo fún ẹ padà nìyẹn. bébì èmi náà ṣáà ń supply ẹ. kí ló ń supply tó o bá tètè kó nǹkan mi jáde tí n bá máa káwọn boys mi débi sórí gbogbo rubbish tó rò pé fi decorate wọn kọ́kọ́ yọ gbogbo ẹ̀ dànù náà kó tó wọlé lọ kó nǹkan tí mo fún ẹ. mo ti sọ tèmi o ó dàbẹ̀ ń kó òsì yọ tí n bá káwọn boys wá gbogbo wèrè fẹ́ kó tí mo máa ń já gbogbo ẹ̀ dànù. wọn kò bí jẹ ilẹ̀ ń sọ̀rọ̀ látẹ̀kọ̀ mi ní ìmọ̀ pẹ́ ìní. ó wà ń lé. mo wà ń lé òun ni mò ń gbọ́. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tó bá ṣe fún yẹn bá mi dáríjì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. bóyá kó máa dá sọ̀rọ̀ lórí burúkú kò sọ́n tó ṣe fún ẹni wèrè eléyìí mo wà lórí ìdúró ó wọ̀ jí bọ̀bọ̀ lórí burúkú kan ó sọ fẹ́ mi pé cosmate ẹ̀ kání mo ti mú kò tí mo ti. ẹ má bínú torí Ọlọ́run ó ti ṣàlàyé fún mi ẹ jọ̀ọ́ sẹ́ torí Ọlọ́run ẹ má bínú èmi náà bá wí ìwọ náà bá ti má ṣe bẹ́ẹ̀. mo sọ fún ẹni yẹn kò sí kankan. wo títí owó lọ́wọ́ mi ni o sórí n tó lórí burúkú ìṣe màá ti gún yẹ ẹ̀ pa wèrè tó pè ní cosmate wèrè màá ti fẹ́nu ẹ̀ yá tí màá fojú ẹ̀ rí. ọkùnrin jẹ má bínú.
ọlọ́mọge tójú ẹ ó gbé bí kan tẹ́tí máa gbọ́ ṣọ́ra kó o má lọ fọkọ ṣàlè kó o má lọ fàlè ṣọ́kọ o lájà láfíríkà kọ̀rọ̀bá ni mo wí dé mi tó o má lọ fàlè ṣọ́kọ o. Ismail. Ismaila. Ìwọ náà ni ìwọ ló fẹ́ pa mí látàárọ̀ èmi ò sí ní ọmọ ròde o àmọ́ bọ́ ọ bá lọ wọlé lákòókò kí n rí ọ. ìyá ẹ mọ̀ kọ́ ni pé àwọn tẹ̀mí kò fẹ́ kí n lọ́ bẹ̀ ẹ́ sẹ́kọ̀ọ́ pé àdúrà ògùn ọmọ ìwé èmi lẹ́yìn tí mo fẹ́ lọ bá ń lé ìyá mi wọn lè so kí n lọ bá. ọ̀kàrí ọmọ ni ọ́ nsọ̀lé dàbọ̀ ń bo sọ́ọ̀rì lálẹ́ ẹni tí ó pa àtẹni tó fẹ́ fún ọjọ́ pàdé pọ̀ ní sọ́ra. màmá ojú ńlá tó ń bẹ́ẹ̀ rí ẹ mọ̀ kan ẹ máa lọ wájú kí n máa wò. ọ lè sọ èmi dálágọ̀ o pẹ́pẹ́ yẹ lèmi ọmọ mọ̀ ń ṣáájú báyìí ní ó yàtọ̀ tó ń lé. ìyá yìí. ó Ismaila sọ ara rẹ o. ó ń retí mi bẹ́ẹ̀. ó Ismaila sọ ara rẹ. tọ́mọ ẹni fi ń wu ni èyí fi hàn o sọ ara rẹ o. Something to think of lọ́dọọdún mọ́ gbà tá ń bẹ léwéléwé níyì o ṣé tó ṣe lásìkò ọlọ́jọ́ tó lọ o. Kò pọ̀ dandan kí n gbọ́ ẹ̀bẹ̀. Àwọn mi wọ́n á. Kò pọ̀ dandan rárá. Mo sọ fún ẹ mo ní mo ya wèrè gan. Number one. Mo gbọ́ ẹjọ́. Sórí eléyìí ẹgbà ẹ̀rìn tí ò bá gbó sí ẹ lára a mọ̀ pé ìyá mi kọ́ ló bí mi. Mo ti bẹ̀rẹ̀. Mi jẹ́. Ẹbọ ní rẹ yọ. Yes, I will. Ó sọ yes, ó sọ yes. Ìbàjẹ́ ya wa ilẹ̀ bàbá sọ́ọ́lẹ̀ tó bàbá. Surprise comes in many forms. Forms dey mi mọ̀ tí mo lè fi surprise ẹ̀. Tó mọ̀ kó ti wà use mọ̀ bí ká máa pariwo. Arúgbó ṣògèrí o àkísà ló gbàrí o. Àkísà ló gbàrí o arúgbó ṣògèrí. wọ́n dúró dé mi ìtúwárí kọ́kọ́rọ́ wọlé. Táǹbẹ̀ lọ́dọọdún mọ́ gbà táǹbẹ̀ léwéléwé níyì o ṣé tó ṣe lásìkò ọlọ́jọ́ tó lọ o. èmi náà kí ló ṣẹlẹ̀? níbo ni ríǹgì gbàdánwò ẹ̀? reason nìyẹn tí mo sọ fún ẹ pé mo fẹ́ rí ẹ. Really? BJ ló kúkú propose sí mi. Really? Yeah, I'm happy for you. Congratulations. This is beautiful. Oh, you can say that again. Hey, ó ṣẹ̀ṣẹ̀ débi ayọ̀ ẹni ọ̀rẹ́ mi. Oh, babe, mo ti débi ayọ̀ mi tí mo ṣe wà yìí. You can say that again. Ibi ayọ̀ ẹ gan-an ló dé. Mama, kí ló dé tẹ̀? Mi ò ṣépè fún ẹ ọkọ mi. Ó kàn jẹ́ kó yé ẹ pé ó tí ì jẹ̀bi tí ayọ̀ ẹ wà o. Ohun tí ojú àgbàlagbà bá rí ní orí ìjókòó
tẹ́yìn ewé sí i bá gorí àjà ẹ̀ lè rí o. arúgbó ṣògèrí arúgbó ṣògèrí o àkísà ló gbàrí o àkísà ló gbàrí o àkísà ló gbàrí o arúgbó ṣògèrí ìgbà tá ń bẹ lọ́dún mọ́ ìgbà tá ń bẹ léwéléwé níyì o ṣé tó ṣe lásìkò kọ̀ lọ́jọ́ tó lọ o má fowórọ̀ rẹ̀ tà fàlà o àkókò ń lọ àgọ́ ń yí àsìkò ń lọ ọjọ́ ń sáré ṣé tó ṣe lásìkò kọ̀ lọ́jọ́ tó lọ o ọlọ́mọge tójú ẹ ó gbé bí kan tẹ́tí máa gbọ́ ṣọ́ra kó má lọ fọkọ ṣàlè kó má lọ fàlè ṣọ́kọ o. What's up? Oh. No, okay. Kí ló ń ṣe bẹ́ẹ̀? Mo kàn dúró mọ́ owó ẹ̀. Ṣé kí wàá ẹ̀fẹ̀? No, mo mọ̀ pariwo ìyá náà. Tó fẹ́ nǹkan ni ìyá lọ sí ẹ̀. Kí ló ń wọ̀? Máa lọ́nu ilé náà. Àbó fẹ́ nǹkan ni. No, okay. Ẹ ṣe. Mr. Zion on the beat. Mo ti ń béèrè lọ́wọ́ ẹ sẹ́yìn náà pé ṣe nǹkan kò ṣe é, mo sọ fún mi pé nǹkan kò ṣe é. Ìbéèrè òwò náà. Ṣé nǹkan tí mo sọ ṣe wọ́n pé stress because ló fi yẹ kó lẹ́dà ní wọ́n wò mí dúró síbẹ̀ yẹn sọ kó fẹ́ assist mi stress ní ìnáwó. If you should be able to just watch the finding what's that? Wọ́n máa fọ́ọ̀sì ẹjọ́ ní ọmọ kékeré ó máa jẹun bí máa ṣe rice fún ẹ̀sìn máa dẹ̀ jẹ́ ìgbà tí wá jẹ́ tó máa fún ẹ lóògùn. Okay, yes. You don't trust me. Sorry, okay. arúgbó ṣògèrí o àkísà ló gbàrí o àkísà ló gbàrí o àkísà ló gbàrí o arúgbó ṣògèrí ìgbà tá ń bẹ lọ́dún mọ́ ìgbà tá ń bẹ léwéléwé níyì o ṣé tó ṣe lásìkò kọ̀ lọ́jọ́ tó lọ o. Ikọ̀ tí mo rí lẹ́nu, I can't wait to tell you. Ṣé tó bẹ́ẹ̀ náà ni? A ní mo rí James. James nígbà táwọn school. Oh, James ní school den tó máa ṣe bí dìdìrín yẹn jọ. Kí ni ìyẹn fi gbà kan mi? Atọ́kùn ẹ̀, a ní tó bá rí James nsìn, o ní sọ pé James tó ṣe bí dìdìrín ní school gbà yẹn. James tí wọ́n wà nínú owó, ó ti wà nínú he's not wealthy, he's rich. Tó bá tún rí mọ́tò tó gbé gan wá fọ́. Baby, are you serious? He's not handsome. So cute. Like, if you go up, I'm going to go bomb me. Just tell me you are joking. Mo joke. Okay, just hold on. Babe, are you serious? Okay. Mama, come on, James. Okay. What's this? James! James is not a big man. James is so fine. Oh, handsome. Like, he's cute. Oh, he's fine. But, wait. I'm sorry. Mo nǹkan tó kàn sọ wípé ìyàwó òun kọ àti gbàgbọ́n àti ìyàwó òun ti jọ ríra. Like, wait.
Jọ ṣé mi ló pè mí ìyàwó mi? Yes, of course. Ta ló Mo ń blush. So blush. Mo ń blush. Wait. Ṣé kìí ṣe pọ́kọ ẹ̀ wà ní? Ọkọ mi ò sí ní. Are you sure? Owó dé sọ fún mi sẹ́, ní sáyé fún gist tó wà bẹ́ẹ̀. Ó fún mi ní nọ́mbà títí ẹ̀, ó ní kí n fún ẹ. Ilé ìwé jẹ́ lọ get fún mi. I didn't down now. I didn't Bàbá, ilé tó ṣe báyìí náà, ẹ sọ̀rọ̀ ní ìwà òkè. A ti ṣe kí ni o ti pẹ́ ẹ máa gbọ́jà yín náà. Òkè. Ẹ sáré tún mi yẹn ó ti pọ̀ jù. Akíntì lè yín tẹ́lẹ̀. Òkè bàbá. Ó máa tọ́lá láti wá ń bì báyìí. Àwọn náà ti pè ń tẹ́lẹ̀ sí pọ̀. Bàbá. Ọjà ń máa dọ̀dọ̀ yìí. Abẹ́rún. Àwọn ìjọba tí a ní ìsìn ọmọ pípẹ́ nìyẹn. Ọ̀rọ̀ ló fún àṣà tẹ́lẹ̀ náà. Ẹ jẹ́ tuntun. Ọmọ ọgbẹ́ ìsọ̀rọ̀ yẹn mi tí wọ́n gbé ló ṣẹlẹ̀ láti iṣẹ́ ìkíkọ́ ẹ̀. Ókè. Ọ̀rọ̀ bàbá. Ẹ ṣàkámù bàbá rẹ̀ wọ̀. Sí problem, no problem. Ẹ̀yẹ ṣé owó yẹn ṣe máa fi ṣe kò sí problem. Ìrọ̀lẹ́. Wow. Wọ́n ló bèrè àtọ́nùbà mi gan. Mo dẹ̀ fẹ́ ìdẹ̀sẹ̀ pé bóyá ọjọ́ tó bá ní ìgbà tó ṣá pé wà tẹ̀sí. Mi mọ̀ pé ó ní kíákíá báyìí. Thank you so much. Baby, ṣorí ìtò wa ṣe máa fẹ́ mi ìmoore rẹ̀. Kò yí ẹ gbogbo nǹkan tí mo ti máa fi fẹ́ mi ìmoore rẹ̀. Èmi kò fẹ́ tẹ̀ mí ìmoore. Ò gbọ́dọ̀ gbà. Ò gbọ́dọ̀ gbà. Thank you so much. Kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀ náà? Bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ bó lọ sí bọ̀ kí ló dé tó pẹ́kú tó wọlé? Jọ níbo ló rán mi tó fún béèrè lọ́rùn bíi tí mo ti rí. Then no stupid question ló béèrè lọ́wọ́ mi. Èmi ni mo wà wájú ẹ̀. Pàtí kálẹ̀ jọ. Jọ torí Ọlọ́run má fọwọ́ ẹ̀ kan mi. Kọ́ tó mọ̀ ọ́ ṣe náà nìyẹn. Ìyàwó mi kọ́ ni mo mọ̀ ta ló múnú bí ẹ because tó bá múnú bí ẹ ò ní máa ṣe nǹkan tó ń ṣe kí ló ṣẹlẹ̀ wọ́n náà mọ̀ bí wọ́n ti ṣe. Jọ torí Ọlọ́run ṣé mo sọ fún ẹ pé èèyàn kan múnú bí mi ni àbí kí ló dé gan náà. Mo ti ń sọ̀rọ̀ ìdòtọ̀ ṣó ti gbàgbé kọ́kọ́ ẹ ló wà wájú ẹ̀ lábí ìyànṣẹ́ ọkọ ẹ mọ́ ni. Kò fọ́ nìyà ó. Ọkọ indeed.
Jọ tó bá ń pe gbogbo ọkọ, so ìwọ náà jáde right? Ọdún. Ọjà ni àbí kí ló ṣẹlẹ̀ fún òun wà báyìí náà. Ó lè máa ti jẹun náà bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ wá ṣáájú. Action. Mi ní ìdówó ẹ̀ mọ́ lọ́kọ ní orí ibi ìdòkó sí. Tó bá jẹ́ pé àfiṣe gan lọ́rọ̀ ẹ̀, mo béèrè ordinary 15k 15,000 tó tọ́ àwọn ẹlòmíì fi ṣayé níta. Ó wá kó 10,000 sórí kinní fún mi. Wọ́n mi ní ìdówó ẹ̀ mọ́. Kí ló ń ṣe ẹ́? Ó béèrè 15,000 lọ́wọ́ mi, mo kó 10,000 fún ẹ. Oníkòtò. Come on now, má ṣe báyìí. Lẹ́yìn láti máa appreciate nǹkan téèyàn bá ṣe. Ó jọjọ nítorí Ọlọ́run yẹn ni kó má sọ fún mi. Ṣé o mọ̀ pé o tún ti bẹ̀rẹ̀ wàhálà ìsìn? Ṣé o mọ̀ pé o ti wọ́ ló tọ́ mi o mọ̀ pé mo ò tó ẹ? Aláìlójútì ọkùnrin mo béèrè ordinary 15,000. 15k ó wá kó 10,000 lọ kún bì gan lọ ṣe kínní tó bá yẹ kó ojú gan ò tiẹ̀ aláìlójútì ọkùnrin tá a bá wí tọ́sọ̀ àwọn apẹ̀ ọkọ mi. Ṣé o realize pé mi ni mo wà wájú ẹ̀? Adé o. Èmi lè dé o. Kí ló ń ṣe ẹ̀ náà? So o ti gún òun ìzèbí tó jẹ́ pé tí n bá ti sọ̀rọ̀ ń sìn o máa fún mi lésì àbí? No, mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ni. Jọ ta ni ẹ tí mo lè fi fún ẹ lésì o? Ta ni gangan ni ẹ tí mo lè fi fún ẹ lésì? Jọ nítorí Ọlọ́run má tọ́ mi o tó bá yá sì wá ní mò ń pariwo káwọn aráalé tó jáde sí o fi mí lọ́rùn sílẹ̀ o. Àná mo ti understand. Mo ti rí i pé èṣù ti fẹ́ wọlé. Téṣù bá dẹ̀ ti fẹ́ dé báyìí, èmi máa ń sáfìṣù ni. Wọ́n mọ̀ pé inú ló ń bí ẹ tí inú ẹ bá ti rọ̀, wọ́n á padà wọnú ilé. Tó bá dé ìwé kí inú ẹ máa rọ̀, èmi náà máa gbé ta. No problem. Yẹ má padà wá mọ́ àtọ́ torí tó bá dé nílé má bẹ́ẹ̀ fa wàhálà gidi ni. Yẹ má padà wá mọ́ o. Ètò ó ṣe lásìkò kọ̀ lọ́jọ́ tó lọ o. Ọlọ́mọge tójú ẹ ó gbé bí kan tẹ́tí máa gbọ́ ṣọ́ra kó o má lọ fọkọ ṣàlè kó o má lọ fàlè ṣọ́kọ o. Lájà láfíríkà kọ́nọ́bá ni mo wí dé èmi tó o má lọ fàlè ṣọ́kọ. Until taking 2 weeks. People are not going to Nigeria. Like, when I was a first player, people like
Okay, alright. àsìkò ń lọ ọjọ́ ń sáré ṣe tó ṣe lásìkò kọ̀ lọ́jọ́ tó lọ o ọlọ́mọge tójú ẹ ó gbébí kan tẹ́tí máa gbọ́ ṣọ́ra kó o má lọ fọkọ ṣàlè. báwo níbo ló wà níbo ló wà láti jẹta níbo ló wà ọkọ ẹ ló wá sí ìbánisẹ tó ní láti jẹta ó ti kúrò nílé o níbo ló wà gbọgbọn sọ fún mi níbo ló wà ó mọ nǹkan ó wà bí bàbá ẹ̀ sìn nǹkan ẹ̀kọ́ mo fẹ́ tọrọ náà jọ nítorí ọlọ́ I understand ṣáà máa bọ̀ nílé máa bọ̀ ó wà bí bàbá máa bọ̀ ká lè sort out everything lẹ́ẹ̀kan náà please now bóyá máa bọ̀. hello 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 má ti kọ́ fún mi létí. nǹkan tó ṣe nìyí tó bá ti lè gbọ́ pé mo wà ń bì kan báyìí ó máa court fún un torí gbọ́ pé mo ti wà lọ́dọ̀ yín wọn ló ṣe court fún yín ṣé nǹkan tí Fọlá kẹ́ ṣe yìí ló dáa kí tó ní sọ̀rọ̀. kò ní pìkẹ́ mọ́ nǹkan tó ń ṣe fún mi nìyẹn láti jẹ́ta nǹkan tí Fọlá kẹ́ ṣe fún mi. Inú ìdúgbò wọn ni Fọlá kẹ́yìn tó bẹ̀rẹ̀ lẹ́nu ó ti kúrò ní láti jẹ́ bá ṣe é pé wọ́n kíkọ́ ó lè lẹ́ẹ̀ni já ní àti ẹ̀ ò já tó bá kíkọ́ ọba tó bá ti gbóhùn ṣe ló máa pọ̀ fún ọ sẹ́ńtẹ̀ ló ṣe fáwọn ló ṣe é sèse. Switch off nǹkan tí mo fẹ́ kẹ́ sọ jáde nìyẹn torí pàbúrò ẹ̀ pé tó ti gbọ́ pé mo wà ń bí ni Fọlákẹ́ ṣe pa fóònù torí pé Fọlákẹ́ ti gbọ́ pé mo wà ń bí ló ṣe pa fóònù mọ́mì ṣó dáa mọ́mì ṣó dáa ṣé nǹkan tí Fọlákẹ́ ń ṣe ṣó dáa. ó ti bá ìwọ sọ̀rọ̀ kí ló wá ló ṣẹlẹ̀ bó ló wà. ọmọ ẹ ní láti stress ara yín kan síbi tí Fọlákẹ́ wà ó gbádùn bẹ́ẹ̀ that's what she told me. ó wà òkè ó fẹ́ ṣí òkè níbo gangan ló wà báyìí. ẹ mọ̀ ń pẹ́ ẹ má bínú mọ́ mi ẹ ní láti stress ara yín cause ẹ mọ̀ kan mo fi ń ṣàrídájú fún yín pé kó tó di ọ̀la sọ́túnla màá bá yín wá kàn. so o mọ bí ti Fọlákẹ́ wà. kò dáa ìwà yóò ń ṣe wà tó dáa ìwọ mọ ibi tí Fọlákẹ́ wà mo dẹ̀ ń lament ó dẹ̀ lè sọ fún mi pé bí báyìí ni Fọlákẹ́ wà mọ́mì ṣe rí nǹkan tó ń ṣe Fọlákẹ́ kúrò nílé láti ìjẹta ìwọ àbúrò ẹ̀ mọ ibi tó wà ó dẹ̀ sọ kankan fún mi kò dá báyìí gbogbo wa yóò ṣe wà tó dáa náà ẹ wò mọ́mì kò sí problem. ṣé o dé nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé o ti gbọ́ mi báyìí. olóòsù ẹjọ́ ń pa ẹjọ́ ń dè èèyàn fi ní ilé ọkọ ẹ̀ sí láti bí ìjẹta ẹrù yín bà mí ṣé o ti gbọ́ jọ torí Ọlọ́run bàbá mi wà máa lọlé nígbà tá a ti mọ̀ pé ibi tó wà tán níbi ìgbádùn táwọn olóòtú wọn tó ti jọ mọ ibi tó wà ìwọ fọkàn rẹ balẹ̀. ẹ̀yin bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ bí ẹni pé ẹ mọ ibi tó wà wọ́n mi báwo lẹ sí máa ní kí n máa lọlé kí ni mo fẹ́ máa lọ ṣe ń lé ọkàn yín dẹ̀ máa balẹ̀ ní ẹ̀rí ọmọ láti jẹ́ta torí àbúrò ẹ̀ sọ fún ẹ jẹ́ kó mú wa lọ bẹ̀ mọ́mì ẹ jẹ́ kó mú wa lọ bẹ̀. níbo ló wà tán níbo ló wà. ẹ má wọrí ọkùn ẹ trust me ẹ má wọrí. mo bínú kò sí nǹkan tó jọ pé má bínú báwo ni mi ṣe ní bínú àjọpọ̀ yín ni ọmọ bíi tẹ́gbọ́n ẹ wà ó dé sọ pé má bínú mú wa lọ kó jẹ́ ká lọ ó sọ pé o tí mọ̀ mi tó wà ó dáa náà mọ́mì ó dáa mọ́mì mo bínú kò sí nǹkan ṣe wáyé sìn ó ti jọ nǹkan mélòó jù ìyàwó mi là ń sọ̀rọ̀ pa ìná ọmọ tí ní ọkọ yín dẹ̀balẹ̀ láti jẹ́ta mọ́mì ó sọ pé ẹjọ́ kan yóò bá balẹ̀ jẹ́ ká máa lọ mọ́mì mo ti bọ́ mo ti ṣe túnú kò sí wàhálà. àwọn ọ̀la lágbọ́rọ̀ náà máa jẹba ẹ̀mí náà sún mọ́ ìmọ̀ àbọ̀kù ẹ lè máa sùn mọ́jú láti fi bẹ̀rẹ̀ ìlú ẹ̀yìn máa sùn sí wàhálà. ìgbà tá ń bẹ lọ́dọọdún mọ́ ìgbà tá ń bẹ léwe níyì o ṣé tó ṣe lásìkò kọ̀ lọ́jọ́ tó lọ o má fowórọ̀ rẹ̀ tà fàlà o. ẹ káàbọ̀ báwo ni wọ́n sọ báwo. ọtí mi ò wá right.
ẹ jẹ́ kí n bá yín sọ̀tọ̀ àǹtí mi ìwà tẹ̀ ń wò ó dáa láti jẹ́rin tẹ́tí fi ọ̀nkú kọ́lálẹ̀ sílé kó dáa ìwà tẹ̀ ń wò ó dáa ẹ ṣé yóò kí nífẹ̀ẹ́ yẹn ni bọ̀dá yìí nífẹ̀ẹ́ yìí ni tẹ́kọ̀ tẹ̀ ń hùwà tó ń hù yẹn kọ́ tẹ̀ máa ṣe tó ṣe hù yín èmi náà ni mo lè bá yín sọ̀rọ̀ kọ́ tèmi làbúrò yín o èmi mo lè bá yín sọ̀rọ̀ ìwà yóò dáa o ẹ jẹ́ lọ change ìwà yóò dáa. ṣé mo pọ̀ stupid ó dẹ̀ daft jọ kí ni tiẹ̀ pẹ̀lú ìrìn ẹsẹ̀ mi ibi tó bá wù mí kan mo lè lọ kí ni bísínẹ́sì tiẹ̀. ṣé màmí wà lé ó wà lé ẹ má bàa ọ̀dọ̀. Màámi tí èké máa bá mi dúpẹ́ ẹ kò wò mí látòkè délẹ̀ màámi ẹ wò mí látòkè délẹ̀ ẹ wò màámi mo ti bọ́ sáyé rẹpẹtẹ ẹ wò kí n tó bá yín rà nǹkan gbọ̀ngàn. ṣé orí tó rà bóyá fi síbẹ̀ ṣé o ti gbọ́ mi mi ò mọjọ́ tó bẹ̀rẹ̀ ẹ̀rìn òṣì tó bẹ̀rẹ̀ ẹ̀rìn kùnrin tó láyà tó fi lé ọkọ ẹ sílẹ̀ láti jẹrin tó wá ń padà bọ̀ wá ń sìn tó ń pe màámi ń tó rà bọ̀ yẹn kó gbé padà mi ò fẹ́. ẹ wò màámi ara ni mí nílé Kọ́lá mi kàn sọ fún yín ni o mi kàn fẹ́ máa complain fún yín ni. ara ni ẹ nílé Kọ́lá ìsìlò ẹ̀ṣẹ̀ wá ń complain fún para ni ẹ lè Kọ́lá. ṣé o rí mo rí pé mi kọ́ ló jọ ò jọ mí rárá àánú ẹ ṣe mí jẹ́ kí n wọlé kí n mú fóònù mi kájọ máa lọ sí. ẹ wo màámi ẹ má wulẹ̀ wọlé o ẹ má wulẹ̀ wọlé kàkà tí má fi padà sílé Kọ́lá má yà padà lọ síbi tí mo ti ń bọ̀. ó lórí ọmọ àlè ìwọ ọmọ ọ̀rọ̀ ìyá lẹ́yìn fún ẹ. tí mo ti fẹ́ bá ní ṣòṣì. ẹ lọ ni ẹ jẹ́ dúró. àbọ̀ abálọ̀ ọ̀wẹ́ ṣé o ti gbọ́. ìwọ kò pẹ́ mo ní kó kúrò lẹ́yìn mi kí ló dé padà lẹ́yìn mi. Fọlákẹ́ mi ní kí padà lẹ́yìn. wàá tẹ̀ mo sọ fún ẹ o. Fọlákẹ́ bọ̀ kí ni gbogbo tí mo. Adékọ́lá wàá tẹ̀ o. Ṣé ọkọ ni mò ń bá sọ̀rọ̀ ní Fọlákẹ́? Padà lẹ́yìn mi. Fọlákẹ́. Ṣé bẹ́ẹ̀ gáàsì ṣe máa ń ṣe nìyẹn? Àwọn gáàsì wo? Mo fẹ́ jágòdì ìyàwó mi. Ṣé mo tó ṣe jẹ́ sí mi ni èwo? Akínsálò ògbárí o Akínsálò ògbárí o àrùgò ṣògèrì. Mr. Bell on the beat. Jọ máa tẹ̀ padà. Ókè mo ti gbọ́. Ẹ káàsì. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Ṣé ẹ̀yin lẹni mọ́tò yìí? Ọkọ mi ló ní mọ́tò yìí. Nǹkan tí wọ́n béèrè pé who is the owner of this car tó di mọ́tò yìí gangan? A ní ọkọ mi gangan òun ló ní mọ́tò yìí. Ọkọ mi ni. Ẹ má bínú. Ṣé ẹ lè mú wa dé ọ̀dọ̀ ọkọ yín tẹ́ ló ní mọ́tò yìí gangan? Báwo lẹ ṣe máa bèrè lọ́rùn pé kí mú yín lọ sí ọ̀dọ̀ ọkọ mi? Irú question òṣìwò nìyẹn. Madam, we are from Ayédèrè police. Yes. We are under arrest. Officer, handcuff. Kí ni mo ṣe tẹ́lẹ̀ fi arrest? Bring your hand. Ẹni sùn mi. No, better not say anything, madam. Madam, better not say anything now. Torí pé o ní láti mú adé ọ̀dọ̀ ẹ̀ ní mọ́tò yìí kan. Kò ṣẹlẹ̀ ó tẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ. Just move. Move, my friend. Mọ̀ ó ní ìfọ̀ Madam, respect. Madam, we are moving. Stop. Mr. Bell on the beat. Ọlọ́pàá ti mú Fọlákẹ́ mọ́ bíbẹ̀ yẹn o. Wá jọ orúkọ ọlọ́pàá rẹ̀. Kò sí lọ́wọ́, I dey tell you, ọlọ́pàá ti mú o, I dey tell you. Ṣé tó ṣe lásìkò kọ lọ́jọ́ tó lọ o. Ọlọ́mọge tójú ẹ ó pé bí kan tẹ́tí máa gbọ́ ṣọ́ra kó o má lọ fọkọ ṣàlè kó o má lọ fàlè ṣọ́kọ o. Do you think I'm daft?
Okay. Can you tell me all of this? I guess you've not been rough earlier. Torí mo fi lẹ́lẹ̀ ẹ̀jẹ̀ kan fọwọ́ pọ̀ is that. Surely one thing tí mo fẹ́ kó mọ̀ lẹ́nu ni pé ọ̀pọ̀ náà kì í ṣọlọ́pàá. You can't be a police if you are not focused, intelligent. Do you know the vehicle you were arrested in was a stolen vehicle? Ìyẹn ni kọ́kọ́. Wọ́n pa ẹni tó ní mọ́tò tí wọ́n bá wọnú ẹ̀yẹn. O dẹ̀ fẹ́ kí mi gbàgbọ́ pé o ò mọ kọ́kọ́ ń pa ẹ̀. You're joking. Sorry, advice mi ní dandan o. Àmọ́ mo advice gẹ́gẹ́ bíi pé mo nírú ẹ̀ lé. Ó bẹ́tà fún kó ká àwọn accomplice ẹ̀ jáde sí láì ṣe ìyẹn ó máa dáyà yẹn jẹ ni. Ní mo kọ́kọ́ pẹ́ ẹ̀jẹ̀ ìsọ̀kan tó ṣẹlẹ̀. Ṣé rí èmi àti jẹ́jẹ́ kò ju bí oṣù mẹ́ta tá a pàdé lọ. Ó dẹ̀ ní clearing and forwarding níṣẹ́ tóun ṣe. So bí eléṣẹ́ wá ṣẹlẹ̀ kò yé mi. I'm not surprised because àwọn adult criminals bíi tiẹ̀ clearing and forwarding agents tó máa fi parọ́. They clear people's life and forward their properties. Wọ́n fi ń ba orúkọ àwọn clearing and forwarding agents gidi tá mọ̀, wọ́n fi ń borúkọ wọn jẹ́ ni. Jẹ́ kí n wá sọ consequence nǹkan tó fi ṣeré fún ẹ. Two things are involved. Torí èmi ò ní jẹ́ anybody fọwọ́ pẹ̀ mí. But you will be charged to court. Nínú kí wọ́n dá ẹ̀wọ̀n gbére fún ọ. Àbí bẹ́ẹ̀ kọ́ni pa ẹ́. Ọjọ́ ṣe pa ẹ́ tó ní mọ́tò. Bí Jẹ́jẹ́ ṣe sá lọ rẹ̀. Imú tó máa mú mi. Inú ẹ̀wọ̀n mo ti bára mi pàdé. Adájọ́ dá ẹ̀wọ̀n gbére. Tí wọ́n dá fún mi. Ọpẹ́lọpẹ́ gómìnà tuntun. Ètò ṣẹ̀ṣẹ̀ gorí oyè yìí. Òun ló dá mi sílẹ̀ o. Ẹbí kọ̀ mí. Ará kọ̀ mí. Àwọn ọ̀rẹ́ sá. Jáde tí mo jáde. Ni mo pàdé olùgbàlà lọ́nà. Mo ló tẹ́wọ́ gbà mí. Ẹ̀yin ọmọ mi. Ṣé rí pé kò sí tó ń pè nífẹ̀ẹ́? Ẹ má wá torí owó. Nítorí ìfẹ́kùfẹ́ ara yín. Ẹ̀yin ọmọ mi. Ẹ fọ̀rọ̀ mi ṣàríkọ́gbọ́n o. Ẹ má nífẹ̀ẹ́ owó. Ẹ má nífẹ̀ẹ́ kùfẹ́ ara yín. Ẹ wá ìfẹ́ òtítọ́. Ẹ fi tèmi ṣàríkọ́gbọ́n. Bẹ́ẹ̀ni ṣe di ìyàwó lórí ìta rèé. Ẹ fi tèmi ṣàríkọ́gbọ́n. Ọlọ́run wà pẹ̀lú mi. Ọ̀rẹ́ mi. Ó dá mi lójú pé nílò tó lọ. Ó lọ ṣàtúnṣe ayé ààrẹ rẹ̀. Àmọ́ ìwọ gangan bí ẹnìkan. Ẹ fọ̀rọ̀ mi kẹ́kọ̀ọ́ o. Ẹ fi ọ̀rọ̀ mi kọ́gbọ́n. Ẹ má wo ohun tó ń dán wàràwàrà. Arúgbó ṣògèrí, arúgbó ṣògèrí o.
àkísà ló gbàrí o. àkísà ló gbàrí o àkísà ló gbàrí o àrùgbó ṣògèrì. ìgbà tá ń bẹ lọ́dọ̀ dùn mọ́ ìgbà tá ń bẹ léwéléwé níyì o. àdéhùn obìnrin ṣìra ẹni jàmbá ẹ wo ọ̀nà tó yájú láti sọ̀rọ̀ bí àwọn arábí ṣe wà ọ̀rọ̀ ìfẹ́ tó jẹ́ kan ìkejì ní igbó mímu tàbí àwọn oògùn olóró ọ̀hún èyí tó tún tẹ̀lé ni wípé àwọn alágbára náà yóò máa ń sọ ọ́ sí wọn gẹ́gẹ́ bí òkú àmọ́ gbogbo ẹ̀ kọ́ ló ń là wá bẹ́ẹ̀ nínú ilẹ̀ tí wọ́n á torí obìnrin kan lè wá ròyìn débi tó fẹ́ lọ wọnú ọpọlọ tó bá ti lè ba ọpọlọ jẹ́ tí kankan lọ ní pírọ́blẹ́mù mẹ́ ó parí nínú rẹ̀ mẹ́tò. ṣé wàá rí nítorí ìfẹ́ yẹn lè dé bí ìyẹn fi gbọ́dọ̀ ṣọ́ra tí ó ti gbọ́dọ̀ yẹ fún àfẹ́tò ara mi pé ẹni tó lọ yẹn ṣe lè padà wá. àwọn èèyàn náà ló lọ bá nú ayé tó bá jẹ́ pé ó sì mú ọlọ́run kẹ́ẹ̀yọ wà ọlọ́run ó ṣe máa ń dá padà sí i. tó bá wá jẹ́ pé tó ọlọ́run mọ̀ sí ìpínyà yẹn ọlọ́run tí wọ́n bó ṣe máa ṣe pẹ̀lú ìyẹn tó máa fi rọ́pò. ṣe rí ẹkọ ń sọ báyìí ṣe rí ọmọbìnrin tí mò ń sọ̀rọ̀ ẹ̀ pé ìfẹ́ ayé mi tó jẹ́ pé kò fìgbà kankan fi mí sílẹ̀ yìí ó kọ́ ìyá mi lẹ́nu bó ṣe já mi kulẹ̀ lójijì ó bóyá wá já mi kulẹ̀ lójijì yẹn kò wá jẹ́ kí n fẹ́ mọ nǹkan tí mò ń ṣe jẹ́ pé tí n bá gbé oúnjẹ kalẹ̀ báyìí máa dájú pé báyìí pé tí mo ní mọ nǹkan tí mò ń ṣe ìgbà míì gan tí n bá fẹ́ lọ rẹ̀ má ti gbé mi síbi ojú mi báyìí akọ́ tó padà sínú ilé màmá lọ dá sùn fún ó ti wá kó sí mi lórí débi pé mi mọ nǹkan tí mò ń ṣe mọ́. arákùnrin nǹkan ló ń bọ̀ yẹn o ibi tó dé level tó dé yẹn nǹkan ló ń bọ̀ yẹn ẹ bọ̀ advice tó máa fún yín pé kẹ́ padà bẹ̀ àti pàápàá ẹni tó fi yín lẹ̀ tó lọ tí ọlọ́run bá ṣe fẹ́ àjọṣepọ̀ ni wọ́n sì máa padà wá tó bá fi máa di kó padà dé tí ọpọlọ bá ti ní problem ṣáàdúró mọ́ ṣé tó bá ti di pé ọpọlọ ti ní problem ó máa difficult kí ó tó lè padà lọ sílẹ̀ ẹ̀wọ̀n nídìí èyí arákùnrin ẹgbẹ́ gbogbo ẹ̀rẹ́ ní kálukú ló ní gbogbo bíbí àwọn onífẹ̀ẹ́ ní wọn yóò ń kà ó. bí ọlọ́run bá wá tún wá mọ̀ pé ẹni tó lọ yìí o òun lòun ò fàjọṣepọ̀ yín mọ́ ó mọ bó ṣe máa program ẹlòmíì láti fi rọ́pò èèyàn wá kí wá o ẹ ní wá o ẹ ṣáà kàn máa fọkàn sọ́dọ̀ ọlọ́run tí irú ẹni bẹ́ẹ̀ bá ti dé tó ṣòro ó sì jẹ́ nìyẹn. ṣé wàá ra wọn àbí nǹkan jẹ for security purpose àtúgbà kéèyàn gbé wá fáwọn èèyàn wa nítorí wípé tó bá jẹ́ pé èèyàn ló mọ̀ nípa bẹ́ẹ̀ lòmí ṣe rí bẹ́ẹ̀ tó fi wà bí irú ẹni bẹ́ẹ̀ náà ó lè pàkéjì oúnjẹ tàbí kó pàkéjì anything tó pé wá kí la mọ̀ tó tún máa wá fi sínú ẹ̀ tó máa dàbí ìgbà tó jẹ́ pé àbíkúso lóògùn lè kéye torí díẹ̀ bẹ́ẹ̀ bá ní tẹ́ fẹ́ rà fún wọn bí ó báyìí náà ẹ láǹfààní àti owó ẹ̀ wá àwa la máa ṣètò bí wọ́n ṣe máa rà ṣe. Adéwálé, òun tẹ̀sán nítorí ọlọ́run dárí jọ nítorí ọlọ́run ìgbà ìmọ̀ ní gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ pátápátá mo fẹ́ kó ìjọ kó dárí jì. Ṣadé, nǹkan tó ń sọ òye yìí ò ṣẹ̀mí náà.
èmi mọ̀ pé mi ṣe ẹ̀ ìdí nìyẹn tí mo dẹ̀ fi padà wá sí ìgbà yìí lọ nítorí ọlọ́run dáríjì ṣé àjọ nítorí ọlọ́run ẹ forí jì mí. Mo kò ṣe mí. I know. Mo kò ṣe mí. Ṣé mo bá tó fojú mi rí sánṣà? Ṣé lọ́jọ́ tí mo wá sílé ẹ̀ tí mo ra ọsàn wá tó fọmọ́ mi lórí ó ní ìgbà tó rí yẹn fi dùn mí o àbí tó fojú mi rí rádaràda torí bọ̀bọ̀ kan tó ń jẹ káàkiri Ṣadé. Ṣé bí wọn mọ̀ pé wọ́n ní tàbá gbàgbé ọ̀rọ̀ a lè rẹ́ ní ká máa bá ṣeré nítorí ọlọ́run forí jì ẹ dáríjì mi dáríjì ó ti jájú èmi náà lùkú báyìí nítorí náà mo ṣe padà wá jọ ọlọ́run tó ti gbọ́ dáríjì mi Adéwálé ó ṣe fi aṣọ yẹn lẹ̀ jẹ́ kí n bẹ parí ẹ̀. Ìwé bá mi fọ aṣọ máa kú. Wá.